tí bá jáde kúrò nílé látàárọ̀ tí máa fi dé lálẹ́ ẹ̀mí ló máa ń jẹun náà. báwo ni ẹ ṣe kàn ẹ́. Kí ni tí mo gbélé tó ń ṣe. mo fẹ́ lálejò. àlejò wo ni ẹ. Kate school daughter mi. ìwọ ni. Hello. What the hell was that. wọ́n ní kò jẹ́ olégungun ni wọ́n ní kò sọ̀rọ̀ lẹ́ran díẹ̀ wà bẹ́ẹ̀. ó ṣàjẹ́ pé méjì obìnrin ò máa sí. mo gbà ẹ́ sílé tán ó wá ń ṣe kùrùkẹrẹ pẹ̀lú ọkọ mi káàkiri. ṣé bí kúndùn obìnrin tó yẹ. o ò kúndùn obìnrin o kàn ń kun wọ́n ni. I'm a strong woman. You can't beat me. Kaje, Yeah. how are you doing today? But me ti ẹ rò pé mo need àti bèrè lọ́wọ́ yín pé báwo lẹ ṣe ń ṣe, because I can see you're very fine. Abẹ́rẹ́ rí pé ojú yín ti yàtọ̀ sí tànà tí mo rí yín. Ojú yín wálẹ̀, ojú yín tutù, skin yín gan sáré change, everything glow. Just look at your eyes.
Your smile, everything is so beautiful. But àánú yín wá ń ṣe mí. Àánú yín ń ṣe mí because tí n bá tún títí lọ nísìn, báwo lẹ ṣe máa feel? Irú situation wo lẹ máa wà? Because you are too big for this kind of life, then live. Ẹ̀yin nìkan, ẹ̀ ń dá gbé, ẹ̀ ń dá jẹun, ẹ̀ ń dá ṣe everything. Kò sí ẹni obìnrin pẹ̀lú yín apart from woman arúgbó tó ń ṣe oúnjẹ fún yín yẹn. And it's not good for you. Irú nǹkan bẹ́ẹ̀ yẹn kò dáa, ó máa ń tètè wé, ó máa ń tẹ̀ ọ́ lára. Kò yẹ èmi wá wò pé tó bá jẹ́ pé ẹ gbé mi láyé ni. I know exactly what you need. Your life will be so beautiful and fun-filled. Mo máa fi adùn àti ìdùnnú sáyé yín. Ẹ wò, màá sọ yín di ọmọ kékeré, ọmọ jòjòló. Bébì mi lẹ máa jẹ́ tó jẹ́ pé mo máa care fún yín ni. Yes, I know what I'm talking about. At your age, ẹ wò bẹ́ ṣe rí. Everything, she was so active. Pàjẹ́ bẹ́ ṣe wáyé. Tí máa fún yín ní TLC. That's total love and care. Láàárín 1 month, àwọn tó ti mọ̀ yín wọn ní dá yín mọ̀ because mo máa change yín completely. Ẹ mo máa dàbí pé kí wọ́n screed ilé ó yé yín. Ẹ mọ̀ máa polish yín because àwọn ọlá lára yín now. Ẹni ọlá náà nìyí. Nǹkan tẹ́ kàn need ni somebody like me in your life. And I promise to do my best. Tó bá tẹ̀ wá jẹ́ pé kò ní jẹ́ everyday ni mo máa wà pẹ̀lú yín. Tó bá jẹ́ weekend náà ni mo lè máa wá ní Friday. Màdé máa lọ ní bóyá Sunday or Monday. Màá ti sóúnjẹ sílẹ̀ fún yín, màá ti ṣe everything. Bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí, I'm not a call girl o. Mo kàn like ni. Bí mo ṣe rí yín yẹn. Ẹ mọ̀ pé kàn máa dédé láwọn kan tó jẹ́ pé tẹ́ bá kàn rí at first sight, ẹ kàn máa click, ẹ máa like ẹni yẹn. Èèyàn mi dẹ̀ lè wá, ó lè máa ṣe nǹkan kan fún yín, ẹ kàn máa rí báyìí. Máa rò pé kí lélẹ̀ ta lélẹ̀. But bí mi ṣe rí yín, immediately, I just felt something so special for you. So I want to treat you specially. Nice. Thank you. Thought you were so interesting. But you saw ó dùn, ó tó dáadáa. They were interesting, but me with interest. Mi ò bínú, mo mọ̀ pé with time. Send account details, sir. Oh, that. Sent. Okay. Ọlọ́run ò kú ní jẹ́ kọ́mọkùnrin ìgbé ìmọ̀ wálé ńjọ́ kan. Honestly, I dey tell you, lórí irọ́ level ni guy yẹn ṣe operate. Ẹni sùúrù jàre, ẹni sùúrù babes, ẹni sùúrù. But now, kò lè tún lè nà ọ́. As in, we can take ọ̀rọ̀ yìí ju bó ṣe lè. Okay. Take it easy. Ṣorí máa ń pàjẹ́ yẹn, ó yẹ kó mọ̀ pé bọ̀bọ́ yẹn kì í ṣe ọmọ lẹ́ẹ̀mejì. Of course. Tó bá ti gbé ẹ lẹ́ẹ̀kan, gbà pé tẹ́tẹ́ ló jẹ. Tó bá ti ṣí ẹ lẹ́ẹ̀kan, kò ní ṣí ẹ lẹ́ẹ̀kejì. So kí ló dé fẹ́ parẹ́ lórí ọ̀rọ̀ pàjẹ́ báyìí? Let him be. Mi mọ nǹkan tí wàá lè ṣe fẹ́ pọ̀ lórí ẹ̀, mi gan ti try. Mi ò ní luck. Tẹ́pọ̀rọ̀ owó ni máa ń sanwó mo mọ̀. Ó ń náwó ń fó babes lówó. Cool cash.
Yeah. Ṣówárí ibi tó sọ̀rọ̀ dé yẹn gangan. Ìyẹn gangan ni point tí mo fẹ́ dé mọ́. That guy get money. That guy dey loaded. Dey loaded but ó tún wá láhùn. Yes, ó fún yàn lówó. Téèyàn bá ń fún yàn lówó nìkan kọ́ ni wọ́n fi ń pè láhùn. You go see the man know, you no go know say the man carry. Why he dey disguise? I say mo gbà náà pé no be shine, you understand, no be fàwọ̀rajà level. But still, kéèyàn tiẹ̀ mọ̀ pé yes so bí màá ṣe wà yẹn tó bá kó obìnrin 20 tó bá kó sínú ilé ẹ̀ ó máa bọ́ gbogbo generations wọn kí ló wá ṣẹlẹ̀ and now kò sóbìnrin kankan nílé máa yẹn why now why go dey do that kind thing àwọn adé wọn bí mi ṣe wà should I tell you the truth mo like it. Bẹ́ẹ̀ tí ẹ rí. Honestly I no dey joke o tí ọwọ́ mi bá tẹ máa yẹn lásán tí gbogbo nǹkan tí mò ń strategize tó bá work out mo ti débi tí máa kú sí. Mo jẹ́ rẹ̀. I no dey lie o orí ló Ó máa ṣe ló sọ fún ẹ. and mo dey ti plan ẹ̀ as you dey see me to every rule there is always an exception now. Yes tèmi ni máa yẹn máa fi ṣàṣemọ kò lọ bí kankan èmi ti plan mo ti ní gbogbo mo report nǹkan kan tó kàn fún mi ní issue bákanbákan ni pé kò marry kò níyàwó lé kò ní girlfriend lé but that cook ọ̀rọ̀ wọn ti wọnú ara wọn jù bákan kò normal obìnrin nínà. That is what I want to accept irọ́ ni cause confirm ọwọ́ ẹni tí mo ti get information yẹn confirm wọn ni kò bá cook ẹ̀ kankan so ó kàn bàdà kí that big man kí ló fẹ́ máa ṣe pẹ̀lú cook na ẹ má don't go to that area please. ṣe ń jẹ salad wọ́n tún láì kọ́ máa jẹ bá tútù. èmi need to receive call àlàyé kan tí mo ṣe mo ń bọ̀ máa jẹ́ èyí sùn. tó bá lo fẹ́ pọ́n wọn lé o fẹ́ gbé chicken fún wọn wọ́n ní ẹja panla ẹṣẹ́jẹ ìgbọ̀n àbí kí ló máa ń pè wọ́n wọ́n àwọn jẹ. ọ̀rẹ́ mi wo. but why the reason the matter I won't enter. Babe rest biko rest leave this guy èmi nǹkan ti try me ní luck now kò sí kan tí mi ṣe mo block mo ṣe everything but ọ̀pọ̀ yẹn wojú mi ó ní òun ṣọmọ lẹ́ẹ̀mejì mo lè kájú bẹ́ẹ̀ wo dẹ́ fún all gist tó ń ṣẹlẹ̀ jàre wo there's this guy ọmọ tó bá rí bọ̀bọ̀ yìí ó ń kú lé mi lórí ni man this guy is fine and he's fucking loaded with kukushi sórí ọjọ́ mi kò ń lọ báyìí wọ́n yẹn kọ́ park mi lẹ́gbẹ́ kan ní babe kíndé kan wọ́n ní mọ́tò mi ti old jù pé lákùn fún mi nira 420 owó àmọ̀kan tó ṣẹlẹ̀ báyìí boy yẹn call me few minutes ká tó bẹ̀rẹ̀ sí gist àárọ̀ ọ̀la carlot lọ fẹ́ lọ gbé raffle 2020. babe wo mo ti gbọ́rọ̀ ọmọ àpàdé rẹ̀ kò wáyé mi iṣẹ́ tuntun ni èpè iṣẹ́ tuntun máa hot ṣé àwọn máa jáná. ìyẹn dà wọ́n kó ní kálukú máa forí ara ẹ̀ ro tiẹ̀ bí mi ṣe wà ẹ́ báyìí gbogbo ọpọlọ mi pàjẹ́ ni pàjẹ́ ló kún orí mi báyìí bí ìtẹ́ wọn tó bá béèrè orúkọ mi gan báyìí mo lè sọ fún ẹ pé pàjẹ́ I'm sleeping and waking up on day. Bàjẹ́ o ènìyàn rere bàjẹ́ o ènìyàn rere tó lọ ṣọ́ra o ènìyàn rere tó lọ ṣọ́ra o torí ayé gbẹ̀gẹ́ o ayé burú o bàjẹ́ o ènìyàn rere bàjẹ́ o ènìyàn rere. Arẹwà ọkùnrin oní tó níwà tó ń tóbìnrin lọ́rùn nígbà gbogbo. Ẹ káwọ́ sá. báwo ni bẹ́ẹ̀.
níṣẹ́ Fine girl. tó yege o. Oh, you like how to wear this sisi onkaba. Anyway, ṣé oúnjẹ tó wà ó lè tó àmẹ́ta. Bẹ́ẹ̀ni sir. Ṣé oúnjẹ fún àmẹ́ta ká jẹun bí one big family. All right sir. Take it freshen up. Okay sir. Ẹ pẹ̀lẹ́. Yes sir. All right. Yeah. Ó dà pé ó ṣe bí tèmi. Ìwọ ṣe jam down. Yes. So, you ask her. 350. How about you? 400. 400. Yes. Ni jam. Yes. Yes, sir. That's very interesting. Oh, my impressive one. Thank you, sir. You are very, very brilliant. Thank you, sir. So, course what was here? Medicine. Oh, that's it. So, to buy it on my gumila very happy. See, I already told your mommy, babe, my sponsor everything. Yes. Lẹ́yìn tó bá parí the first degree and you wish to further, I'm ready. Thank you sir. Thank you so much. Kò tọ́pẹ́ náà, ẹni tí mi mọ̀ rí rárá níta mò ń ràn wọ́n lọ́wọ́. So, ẹ̀yin tí ẹ pé èèyàn mi ní Thank you Very much, sir. pẹ̀lẹ́. Ẹ ṣáà enjoy ògì àtàkàrà mi. Bẹ́ẹ̀ni sir. Because irú oúnjẹ tí màá ń like rere. Anyway, níbi tá a dé sí mi rò pé wọn kọ́ wà tá a ti fẹ́ sọ so kẹ́nìkan move fún adjournment. Adjournment? Not really, sir. Mo kàn ní nǹkan tí mo fẹ́ sọ ni. O ò ní nǹkan tó fẹ́ sọ. Kí ẹnìkan kí ó move fún adjournment. Mo dábàá kí a mú ìpàdé wa sí òpin. I second it. Bàjẹ́ o ènìyàn rere. Bàjẹ́ o. Bàjẹ́. Yes. Rasa. Mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan ni sir. Sit down. Ṣé sir. Yes. Bàjẹ́. Yes. Èèyàn dáadáa nìyẹn. Àtìgbà tí mo ti ń bá yín ṣiṣẹ́, mi rí yín bí ọ̀gá mi. Mo rí yín bí ẹ̀gbọ́n mi. In fact, bí bàbá mi. Kó tó ṣe bí òwe sà,
ẹ má bínú. Wọ́n ní bí ará ilé ẹni bá ń jẹ kòkòrò tí ò dáa tá a bá sọ fún hunrun ẹ̀ kò ní jẹ́ kí àwa gan ká sùn lóru. Oye sọ ẹ orí bákan kò yé mi so ṣé bí bàtà kò láhàn mi. Nǹkan tí mò ń try láti sọ ni pé ọ̀gá dáadáa ni yín Pàjé. Ọ̀gá tó fi ń tọrọ ọ̀gá òun ni yín. Ṣùgbọ́n kọ́kọ́rọ́ kan òun ló bẹ̀yìn ajá jẹ́. Which is? Pàjé, ṣé rí gbogbo àwọn ọmọbìnrin tó máa ń wá yín wá yìí? Wọn kò kílé ọlá dàhoro. Kò síbi tó lè tẹsẹ̀ wọn bọ̀. Kò síbi tó lè tójú wọn bọ̀. Òun ni mo ṣe ní pé kí n kàn bá yín sọ pé tó bá tiẹ̀ jẹ́ pé ẹnìkan péré kẹfẹ́ tẹ́ bá fẹ́ ẹ níyàwó ńlé àwọn náà wọ́n lè dẹ̀yìn lẹ́yìn yín. Owó tó kọ́kọ́ pa lákọ̀ọ́kọ́ yẹn náà tó pa ẹ̀ gé. Pé tára ilé ẹni bá ń jẹ kòkòrò tí ò dáa tá a sọ fún. Hunrun ẹ̀. Bẹ́ẹ̀ ni sà. A ṣe kí ni? Kò ní jẹ́ káwa gan ka rórun sùn lóru. Ṣó mọ̀ nígbà míì tí ará ilé ẹni tí ò bá mọṣẹ́ níṣẹ́ tí ò mọ ipò tí ó yẹ kó wà nínú ilé hunrun ẹ̀ ó máa dàbí ìsọkúsọ létí ọlọ́gbọ́n. Wò mí dáadáa bí mo ṣe nice tó ni mo ṣe burú tó ìjọ́kíjọ́ tí o bá tún bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ yìí tó o fi mi pòwe kọ́kọ́rọ́ tó bẹ̀yìn ajá jẹ́ èmi ajá. Kò rí bẹ́ẹ̀ sá, ẹ má bínú sá. Ìjọ tó bá tún sọ̀rọ̀ ẹ̀ gọ́nà. Ẹ má bínú sá. Torí kò kọ́ ẹ cook ṣe o gbọ́ ọkọ̀ tí mo pè ẹ́ designation ẹ nínú ilé yìí ni kò dúró sí. Yes sir. Ẹ má bínú sá. Ẹ má bínú sá. Ṣọmọkùnrin yìí ò rí mi ni àbí mi ìdá tó lọ́mọbìnrin ni. Paji, mo lọ́mọ kan. Bẹ̀sẹ̀ tó bóyá bí 20-30 minutes kó tó débi o. Never mind. No problem. Okay, Jane. Màá mi ṣe ti wá lọ́wọ́. Business will start here. Ẹ lè sọ pé ẹ máa take it. Between 1.5 2 million. 2 million, sir. 2 million. I'll give you 3 million. Ẹ ṣé gan ni, sir. Ẹ ṣé gan ni, sir. Màá bá yín ṣètò baby yẹn ni, sir. Ṣé, sir. Kò sí wàhálà. Mo sọ fún ẹ tó rẹ̀ náà. Okay. Ẹ lè lò pé $500 million. Okay, that's wàhálà. All right. Mo mọ̀ ṣe máa pè é padà. Hi. Wow. I'm fine. Yeah, sorry. How you doing? Well, okay. Hey, what's the meaning? What's here now? Oh. Dada. Last month. Really?
Last month in Lemi, yes? I missed you, you know. Yes. I'm thinking maybe we can be together tonight. What do you think about that? Well, in my deciding, I say no. Kilo de. Gbádùn mi the last time. Mo gbádùn ẹ dáadáa. Ó dùn dáadáa, ó dùn délẹ̀. But I don't like to repeat, and you know that. But I'm so beautiful, you know. You say. I'm hardworking, I'm elegant, so... Mama, I know you have a shop. So we're boiling first. I don't want to be rude, please. Okay. But clearly I can just let me, you know. You're strange, you know. Yeah, I know. But you're so cute Please, like that. please. I like you are rude, sir. I beg you. It's fine. I like your dress. Stop. Don't touch me. Leave my drink alone. You know if you want to drink, all the Lord get it, I'll pay. Sure, they be there. It's fine. But don't see them go get all the cocoa here now. Nice watch. This is really. Can you leave me alone? What's to me? Can you just go? Like seriously? For intruding. Sorry. Just stop on. That makes me. Hi. Shewa, okay. Shall I need anything? Sure. In case Teba need anything, more available for me. Like, I can't share with me, brightly. Look at me, like, are you sure you don't need anything? Alright. Anita. How is she, Debbie? Sadie, stop now. She put me at the new one. You were driving in front of me and I was driving behind. At the Deno compound, a bowling in motor, bowling in motor tea. A shiller for me, put the wally. Me o jale convoli, you they appear to be by. I'm your special guest of the night. So, it was song. Smart one. I know you'll like it. T-boy. Show me how to shisha. No, don't worry. Now, you. Take me to wine. Come on, Lolly. Daddy, stop. At least them our time. I'm a repay let issue. Being the gentleman you are early, expecting Jade in retirement. Okay, I'm going to my shelle. Emi ma sun síbí báyìí. Ẹ̀yin sun sẹ́gbẹ̀ mi. Ẹ ní láti fọwọ́ kàn mí. Tó bá jẹ́ pé ẹ̀yin lè dúró bẹ́ẹ̀. Kémi àti ìjọsìn sí rí bẹ́ẹ̀ tí nǹkan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀. It's fine. Tó bá dàrọ̀ la, èmi á máa lọ lé. Mo shop working look glasses. Right? We'll tie in the tissue. So go home.
ṣe fẹ́ wá violent pẹ̀lú mi lálẹ́ yìí ni tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ náà ni ó máa ń dùn. I like it. Come. Oh. Tí o bá dìde lórí bẹ́ẹ̀dì ẹ̀ kó máa lọ lẹ́yìn kó tó jẹ́ bá rí lálẹ́ yìí. Dọ̀wọ́ ẹ̀. Oníṣẹ́ lọ́wọ́ tó yege o ṣùgbọ́n ayé ò jẹ́ ó sinmi gbàjáre ayé ẹ máa yìn mí náà. Orin lágbájá ni màá kọ fún ẹ ṣé o mọ bó ṣe lọ bèbí ta ni kò fẹ́ wa tó mọ́jú sí wa gẹ̀gẹ̀ kàkà kó ṣaya tiwa ó lọ ṣaya dókítà alábẹ́rẹ́. Roland, orin yẹn dùn o. But you should know now. We are friends already. Tabanika fiti fẹ́ sí, ó máa bà gbogbo ẹ̀jẹ̀ ni. Ó lè bàjẹ́. Ó máa bàjẹ́. Ó máa tún ṣe ní kí ló sọ yìí náà. A ní kó mẹ́nu kúrò ń bẹ́ẹ̀. Ó ra ẹ̀wò mi náà. Ó ra ẹ̀wò mi, èmi dúdú pupa. Orí bá ṣe lọ, ó ga mo ga. Owó mi náà. Roland mẹ́nu kúrò ń bẹ́ẹ̀. Mẹ́nu kúrò ń bẹ́ẹ̀ kò lè work. Lè work. Ó mọ̀ pé nǹkan tí mo fẹ́ ni. Kí ló ṣe ẹ́? Kí ló dé tó wo ọkùnrin ọlọ́kùnrin bẹ́ẹ̀? Àgbàlagbà lẹ tó wo yìí. Àbí taste ẹ̀ ń sìn ṣúgà dàdí ni? Ó ṣọ̀pọ̀ wa òkè. Ó dà pé mi ni máa nìyẹn rí lọ. Àwọn ni. Bọ́lá wà lọ. Mo ń bọ̀. Daddy Williams. Mo sorry o, mi ò mójú yìí. Daddy Williams ò rántí mi mọ́. Ẹbí Rónkẹ́ Adébáyọ̀. In Port Harcourt. Ní kékeré mo máa ń wálé yín. Mo máa ń bá Ìkẹ́ Olúwa. Àjọ máa ń ṣeré ni. Jókòó. Thank you, sir. Ọjọ́ ti pẹ́ o. Bẹ́ẹ̀ni, sir. A very long time ago. Ló ti dàgbà tó yìí. I remember you, ẹbí Rónkẹ́ máa ń wá sílé wa dáadáa. Àwọn parents ẹ̀ ńkọ́, Mr. and Mrs. Adébáyọ̀. Àwọn parents mi ti kú, sir. Oh my God. Ti kú. I lost them. My Keolua, my wife, our méjèèjì, all cool plane crash. I was left with nothing. Ayé mi kò dàrú pátápátá ni. So, láti gbà yẹn, I decided that mi ò ní anybody tó máa close sí mi, tí màá rí bí ìyàwó àbí ọ̀rẹ́ kan. I'm sorry. Because bá ní ẹni tí mo close mọ́, mo lè wà emotional and bá lọ lose it again, it might hurt me. I'm sorry. Mo rò pé kí n máa too attached with anybody because if I get attached, mo lè wà emotional. Tell me at the end of the day, it might hurt me. So I'm just here living my life the way she want me. But I still work hard
to work hard. I'm 59 years old, but I'm trying to be look at. I'm just alone. Nobody else. Oshmada. It's okay. I'm sure I'm one call of memory, everything. See, what's in try to marry. That's why I don't have any picture anywhere in my house. Taking if you not see, so that I can do how I want to tell you. It's okay. I don't know why this life is just like this. Must everybody go through some miserable experience? Oh, it's okay, please. It's okay, It's been so bad. For me, my experience was not good at all. I'm sure you're saying, we're going to be everything by the way. Everything. I don't want you to be assured that everything might change from now. Everything. Thank you, sir. It has not been very easy for me too. Growing up was so tough. It's okay. I lost my dad and my mom, and life for me just changed. So laying down parents me cool. Why don't people don't call me? Uncle me alone marry 4 boys. 4 boys. And all 4 of them. Mama mi lajo shepo. It's okay. I went through hell in their hands. Until daddy won't know how no matter what. It's okay. First mom, I didn't know me because of my relationship. And when I couldn't take it again, mo sakuro be. Mo wá pàdé woman kan tó ń ta oúnjẹ on the restaurant, so mo wá ń bá ń ta oúnjẹ. Then my life became bearable again, but it was short-lived. Woman wá ní kí n máa wá bá òun gbé, tó like me gan. Mo wá lọlé wọn máa bẹ̀rẹ̀ sí bá òun gbé. So ọkàn woman yẹn tó wá bẹ̀rẹ̀ sí bá mi sùn. Yes. Anyway, it's okay. It's okay. When I left there, I now met somebody that told me that he was going to help me. Then I wanted to go to school. I wanted to continue with my education. He said he was going to help me. He problem. He started sleeping with me. He started sleeping with me. Don't worry. All of this shit now. At the end of the day, like I said, Charlie lost school on the Sheton, and Ọlọ́run be a party to change from now. I promise you. To change. Change. Naomi, she likes everything to set. No matter pay, this should not be here. So at any time, to ask Lynn, you can never ever find this elsewhere but there. So it's matter to talk about that. You want something to eat? Ajé, oh.
at him. Selfish. That's who you are. You're so selfish. Just take a good look at you. At your age, what do you want? What are you looking for? What are you? Just look at it. There is nothing good about you. Triple. I don't tell me at all levels. Because how can you see somebody like this? Don't you at your age? Oh, ni girlfriend. Oh, anything. Oh, don't go on that bed, on that spoon, on that G. You are a cultist. You are a cultist. Yeah? What do you mean that? Look straight into my eyes. See anything about sharing Louis. I am the one behind it. Because I will deal with you. I will make sure I show you who I am. Yes. But promise, cultist. Iranwosh, Radarada, wicked man. Cultist! Cultist! Down now. Time to look. I need to get right. I need to get right. I want to know jare. But babe, why don't you Uber? She must have any faults, ne? At least about any fault. She may only be motor to me now. Babe, motor me only fault for a jare. Show me some more lawyer. Show you to bad debe. So we motor dani. To ban kuro, ma ge motor kuro nbe. So Laura kan o sha fe gba motor mi sha. Of course. Odolodo ni. Yes, so. We need time. You already know. I sugar. Oh, chori. Oh, nonsense. Esun. Do. Time to lock. Hey, best of luck, oh. Ìwọ kò ṣe àǹkà sí bíbá ẹ̀. Báwo lára ẹ̀ ń sìn? Ó balẹ̀ o. Honestly, me like self-medication tó ń ṣe yìí o. See, babe. Oh, she lost hospital. All I just need is rest. Mo kàn fẹ́ rest ni. Just want to relax. Okay. Mo ṣe dáre. Hello, sir. All right, sir. Okay, sir. I'll fix it, sir. Yes, sir. So, Bashir Soloroge, ó ti ń fi kíní ìfàlẹ̀ jù fún mi now. Èmi àti ò ń ṣe àjòjì ara wa mọ́ now. Kò sí nǹkan tó mọ̀ pa mi. Roland, I've tried to explain this to you severally. Emily, mo fẹ́ sọ fún ẹ now. It's not the way you look at it. Ṣorí Pàjẹ́ tó ń wò yẹn. Ó ti ṣàlàyé fún ẹ severally pé kò ń ṣe bẹ́ẹ̀ rárá. Ṣorí Pàjẹ́ lọmọ kan gbà yẹn Ìkẹ́olúwa. We're very good friends. Myself and Ìkẹ́olúwa àjọ ṣe kékeré ni àjọ dàgbà ni. And Pàjẹ́, Mommy Ìkẹ́olúwa, my momsy, my popsy, they were very good friends. Be family friend la ṣe rí. Ṣorí àtìgbà tí a ti wá pàdé again. Wọ́n wá jẹ́ kó yé mi pé Ìkẹ́olúwa ti kú àti ìyàwó wọn. Wọ́n wá fẹ́ fi mí replace Ìkẹ́olúwa. I'm just like a daughter to him. Kò jù bẹ́ẹ̀ lọ. Although nǹkan kan ṣẹlẹ̀ lọ́jọ́ kan. Èmi àti wọn jọ jáde. From nowhere, one lady just came in and she started ranting. She said a whole lot of things. Ó sọ̀rọ̀ gan. Ó pọ̀ wọn láṣáwó. Ó pọ̀ wọn ní cultist. Ó pọ̀ wọn ní àgbàyà. Ó pọ̀ wọn oníranù. Kò tiẹ̀ sí nǹkan tí kò sọ tán. Bẹ́ẹ̀ dẹ̀ rèé, Pàjẹ́ ò sọ anything. Ó kàn ń wò báyìí. Ìyẹn wá yà mí lẹ́nu gan. Ó wá jẹ́ kẹ́rù má bà mí. Kó má lọ jẹ́ pé bí àwọn ọkùnrin yẹn ṣe ṣe sí mi ńgbà yẹn. Kó má lọ jẹ́ pé bó ṣe máa rí nìyẹn kí Pàjẹ́ má lọ bẹ̀rẹ̀ sí ṣe bẹ́ẹ̀ sí mi. I'm so afraid. Reason tó ṣe ní láti wà more careful yẹn. Ó ti yẹ. Ṣorí tẹ́lẹ̀ náà ń protect ẹ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi. Bó tó bá gbà fún mi sí ká di ẹyọ kan.
Roland. Men, please. It's not as if I don't like you. I do. But look at us. That's because I trust you so much. Okay, now look at it. How do you think I will feel? Jenny now. Don't you think so? Okay, you know what? Just give me some time. Please. Yeah. Okay. Okay. Báwo ni suya ẹ ṣe ìfẹ́ jẹ? Majo suya. Yeah, let's go. Yeah. Ṣé mo lè send o tèmi ní sí àkáǹtì tiẹ̀? Mi ò ní àkáǹtì sá. Ẹ láti ṣí àkáǹtì wọn. Ti bọ́ sá. Okay, màá ṣe everything sọ́dọ̀ tiẹ̀. Okay, sir. Done. Kí ni ẹ? 5 million lẹ́sẹ̀ ń tà. Èmi kàn rò pé tó bá ti yọ owó school ọmọ ẹ̀ wàá fi tó kù bẹ̀rẹ̀ business kan so that a lè máa ní owó regularly. Ẹ ṣé gan ni sir. Ẹ ṣé gan ni sir. It's okay. God bless you, sir. It's okay. Ẹ dìde. For the past 10 years, ló ti wà pẹ̀lú mi and ó dẹ̀ ń ṣe ẹni tí màá sọ pé èèyàn burúkú ni. Ọmọlẹ́wà, ọmọlọ́lá, ìyá tèmi ni. Obìnrin dáadáa, oníwà, òtúlẹ́wà. Tí wọ́n bá ní kọ́ máa kí obìnrin bírú tiẹ̀ yìí, a ní adúmáradán, ẹlẹ́yinjú ẹgẹ́, eyín fún jowó, níwọ̀nba agùntàṣọ lò. Èèyàn dáadáa ni ẹ, obìnrin dáadáa ni ẹ. Ó kàn ní bọ́lọ̀ ń ṣe máa ń ṣe nǹkan ni. Àgbọ̀n tó lọ́hùn, a lè kọ́ Ọlọ́run ní nǹkan tí ó yẹ kó ṣe. Ṣùgbọ́n nǹkan tí mo mọ̀ ni pé màá mísìn èèyàn, màá mísìn. Ṣùgbọ́n anytime tó bá need anything, ṣá pè mí. Wọ́n ti ẹ̀ ilé ló wà. Anytime, every time, I'm yours. Pẹ̀lẹ́. Ṣé? Kì í ṣe pé ohun èmi náà kì í fi yín sílẹ̀ bàjẹ́. Àsìkò kan ti tó láti tẹ̀síwájú ni. Ó yé mi. Ẹ̀yin náà ti gbìyànjú. Running to like ọdún mẹ́wàá lélẹ́yìí. Ẹ̀yin ti gbìyànjú. Just know pé a family now. A family. Ẹ ṣé God sir. It's okay. Ẹ ṣé God sir. Ẹ ṣé sir. So ẹ wá ti lọ ní àbí? Rárá sá o, a máa parí iṣẹ́ yìí. A máa bá yín sí oúnjẹ sínú freezer. All right. Okay. Wàhálà, ẹ ṣé. Ẹ ṣé sá. Ẹ pẹ̀lẹ́, it's okay, ó ti tó sẹ́. Ẹ ṣé sá. Bàjẹ́ o. Bàjẹ́ o ènìyàn rere. Bàjẹ́ o. Bàjẹ́ o ènìyàn rere.
Tina! 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 See, baby. What's wrong? Are you okay? Why Jokono? Why are you lost in thoughts? Kí ló ṣe ọ̀rẹ́ mi? What's wrong? Ṣé mo pé mo ń ro nǹkan kan ṣá? Ṣé mo pé bó ṣe wà yìí? O lè disguise. Tó jẹ́ pé a máa change look ẹ̀. O dẹ̀ máa look completely different. Débi pé tí Pajé bá rí ẹ, wọn ní mọ̀ pé àwọn ti gbé ẹ rí. Do you know it's possible? How can you think of that? Wait, just calm down. Calm down. I know what I'm saying. This is it. Tí ìwọ bá ti wá wà lọ́dọ̀ Pajé, kí ni tá máa ń lò ẹ́? Kí ni ẹ̀ náà tó máa jẹ́ kó wà ọ́ ni? Ìwọ á kàn drop ẹ sínú drink ẹ ni. Òun á kàn mú ni. That way, kò ní wá in his right senses. He'll just be all after getting you. You understand? So, tó bá dẹ̀ ti bá ẹ ní nǹkan ṣe without protection, ó mọ̀ pé ìwọ lè claim fún pé o lóyún, of which ìwọ ò ní. You understand? Tina, that way, wàá bẹ̀rẹ̀ sí máa gbowó lọ́wọ́ ẹ̀. Wàá máa gbowó lọ́wọ́ ẹ̀. As in, money will just be rolling in. Rí pé oògùn owó tó ṣọ́ ni mo fún ẹ. Tina, jọ ojúkò kò tó ń rò nìyẹn. Babe, I'm sorry I can't do it. Owó ṣeṣe? Ó yẹ kó mọ reason tí mi lè ṣe now. First man, èmi àti ẹ, ó ti gbé mi lẹ́ẹ̀mejì. So be ready. Kò sí bí mo fẹ́ disguise tí kò ní dá mi mọ̀ now. Ó lè backfire lọ́dọ̀ tèmi, but kò lè backfire lọ́dọ̀ tiẹ̀. Hell no. Tina, count me out of this. I'm not interested. Babe, mi ò lè ṣe o. The last time I saw this man, ó promise me pé ó máa support business mi. Ṣorí kíní spa house mo fẹ́ ṣí yẹn, ó sọ pé ó máa ra gbogbo tí mo fẹ́ lò pátá from A to Z. Tí bá lọ ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá ká mi, àfi tó bá rí pé mo fẹ́ blackmail o. Ṣorí màá lose both hands ni. And ṣé mo pé tí bá ti lose méjèèjì ló bá tán fún mi nìyẹn. I can't do it. I can't. I'm sorry. I can't do it. Babe, you're on your own. Oh, count me out of this. It is well with you. Ìyàwó Pajé. Aláti ṣe mi ló máa ti ṣe ara ẹ̀. Let me call you back. Bá ṣe sọ̀rọ̀, èlò náà máa fọ ibi tó ń lọ yẹn náà. Bí 50,000 naira ni sir. 50,000 naira. Saturday, Sunday. Monday, Monday. Ó ga o. Ẹ̀yin bí yẹn struggle náà ó dá. Àwọn náà ṣe díẹ̀ ká tó dé level náà. Ó dá but everything ma change nsìn. Àwọn àṣìṣe gba 50,000 naira for 3 days. Owó ti sọ fún yín pé iṣẹ́ yìí bàtà ti meet yín sìn wàá fix it up now. Àwọn ọ̀rẹ́ mi tó wà ní multinationals. Àwọn aríbi kan wà. Báwo ló ṣe máa rí biz admin with a 2-1? Ó yẹ kó ríṣẹ́ gidi náà. Àfi tó bá mọ́ ẹ̀yàn ni but I'll lo influence mi. Ṣé get? Irú àwọn ṣẹ́ bẹ́ẹ̀ báwo lè yín ṣe? Well, ọ̀rẹ́ mi yìí in fact she has been of help gan ni. Ó máa ń gbaṣẹ́ so á fún mi ní àwọn beats kí n bóun ṣe á dẹ̀ tip mi á settle mi ó dẹ̀ máa settle mi dáadáa. Owó tó bá fún mi náà ni mo máa fi ń take care a room apartment mi then to meet some other needs, you know, so mo la fi ń gbára dúró. Don't worry, everything will change by God's grace. Thank you, sir. With 2-1 biz admin. You get something better. My ọ̀rẹ́ mi sọ̀rọ̀ or even better still wà lọ́dọ̀ mi. You know, ṣe wàrà.
So, flight to Rembalo. Flight, okay. You mean by 9 bus, Lonnie, sir? What? No. I book ticket online. I put them in see. You want to do the one long. Come on, book night. We go on night buses. Dangerous. Okay, so many things no man share. No. I don't want you to endanger your life. Yeah. Yes, sir. Thank you, sir. So. Paji, Femalo, first I touch and we can cooking to travel. Okay, no problem. Okay, sir. Wá. Báwo dẹ̀ ni ọ̀rọ̀ school ẹ̀? Ṣó ti sán? See that Paji? In fact, he's a really nice person. Wọ́n really mú mi bí ọmọ. Èèyàn dáadáa ni wọ́n. Kódà tí n bá béèrè 25,000 naira lọ́wọ́ wọn, 50,000 ló máa fún mi. In fact, he has been really helpful. God really bless him. Àmín Jésù. God really take care of him. Àmín Jésù. Èèyàn dáadáa ni Paji. Ọlọ́run nìkan ló lè bá mi san wọ́n lẹ́san rí. Pẹ̀lú bó ṣe ń tọ́jú ẹ̀ tó ń tọ́jú mi yìí. Ṣùgbọ́n bá ṣe sí lọ́dọ̀ wọn mọ́ yìí, ṣé kọ́ ló yẹ kó wá ẹnìkan kó lè máa tọ́jú wọn? Ọ̀rọ̀ àbí. Hello? Ìyá Àánú. Àwọn ti wà ńlẹ̀ àbọ̀ 15,000. Ó dà ẹni kọ́ mọ́ máa bọ̀. O ẹ ṣé. Ó dàbọ̀. Oya 15,000. Mọ́mí Àánú ti ń bọ̀. Kó síta. Kà kó pé o. O ṣé ọkọ mi. Ayé burú o. Bàjẹ́ o. Bàjẹ́ o ènìyàn rere. Bàjẹ́ o. àdúgbò ilẹ̀ ń gbé and mo love bench exercise very nice actually mo máa jẹ́ kẹ́ keep fit at your age mo lè wá máa bá yín kí máa bá yín tún lè ṣe kí máa bá yín clean ilé yín mo lè fọ abọ́ mo lè bá yín ṣe oúnjẹ mo lè bá yín clean àwọn aṣọ yín gan mo lè bá yín fọ kò sí kan tí mo lè ṣe o and most importantly mo lè jẹ́ ọ̀rẹ́ yín I can be your friend. Don't worry, I'm okay. Ajé mo lè even gan mo lè bá yín mo lè ṣe gáàlà. Hello. Ṣọ́ra ẹ̀ sí mi ni. Sir, mo lè ṣe gardener náà. Ṣùgbọ́n kí ni rubbish mo tẹ̀ sọ ṣùgbọ́n máa ń ṣe gardener ni. Káde máa wò ó. Wọ́n lè rán mi sí wọn ní o. Tẹ̀ǹtẹ̀ pé pé Tina ìgan mo rò pé. Hello Tina. Kí ni yín gbogbo rubbish náà? Ẹni tó rán mi sí kò tiẹ̀ fún mi ní audience ó kò wó. In short, ṣé orí máa yẹn? Wo dájú wọn ṣe jẹ o, wọn ṣe tẹ̀tẹ̀ o. Òkòkò kan ṣaralẹ̀ for nothing. Ọ̀gbẹ́ni wo èmi ń lọ́n tèmi jàre ní gbogbo rubbish. Ọkọ̀ ìṣaralẹ̀ àti ọmọ kókó, ọ̀hún ti ẹ̀yẹ kéèyàn sọ̀rọ̀. Ọ̀gbẹ́ni ó dáàbò bí wọ́n kò gẹ́ta sínú jàre ní gbogbo ilé. Ènìyàn rere kó lọ ṣọ́ra o. Ènìyàn rere kó lọ ṣọ́ra o. Ajé I'm home. Daddy Williams. Mo ti dé o. Ayé burú o. Bàjé. Bàjé. Wọ́n ring o, wọ́n ò dẹ̀ gbé. Let me call him again.
Phone ò kí ń ring lẹ́ẹ̀mejì. Kán tó gbé call. It's something I miss. Pajay! Daddy Williams! Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀. Ẹ jọ̀ọ́ Pajay ni mo béèrè. Ojú ò sí nílé. Ọ̀ sí nílé kẹ̀. It's not possible. Tó bá ti ṣetán pẹ̀lú jogging àtàwọn exercise tó máa ń ṣe yẹn, he's always at home on Mondays. It's not possible. Kò sí ibi tí mi ò tí wò nínú ilé yìí. I've looked everywhere. Pajay ò sí nínú ilé yìí. Ẹ dẹ̀ ti pè wọ́n. Mo ti pè wọ́n. In fact, I called twice. That is so unusual. Pajay ò kí ń dúró kí fóònù wọn ring lẹ́ẹ̀mejì kan tó gbé. Ẹ jẹ́ kí mi try lórí fóònù tèmi. Okay. Ó máa rí ìwọ̀n gbé. Wọ́n máa pick up. Bí mo máa ṣe rí nìyẹn. No. Please don't look at me like that. I am clean. So if you are clean, báwo lẹ ṣe jẹ́ sí wọn? I'm his daughter. Okay, see, not like daughter. How much can I explain it? See, please, there's no time to explain anything. Bá ṣe máa rí Pajay ló wà important báyìí. Mo fẹ́ wọn síbẹ̀ torí Ọlọ́run. Pajay ò lẹ́bí wọn lára wọn lẹ́nibọ́dì. Okay, mo ní address office wọn. You do? Oya, please. Ṣé lè sọ fún mi? Okay, thank you. Mọ́mí. Kí ló dé? Màá rí Pajay mọ́. Ẹ rí Pajay. Bó lẹ wá wọn sí tẹ́ ẹ̀rí pọ̀ àbí? Mo lọ sí ilé wọn. Mo dẹ̀ béèrè lọ́wọ́ wọn, wọ́n ní pé wọ́n sí ilé. Mo dẹ̀ wọnú ilé, mo dẹ̀ rí pé everywhere was scattered, everywhere is messed up, and I'm surprised because he's not that kind of person. Wọ́n ṣe wọ́n yàn bẹ́ẹ̀, he doesn't leave the house and I'm worried. Èmi Monday, Pajay ò kì í jáde ńjọ́ Monday. Ó dà ṣe ti pé nọ́mbà wọn. Mo fi nọ́mbà tèmi pè wọ́n, mo fi pè wọ́n, and that auntie too, she called me on her phone. Jẹ́ ń tún wọn pè. Cause me, I'm scared o. Switched off. Ara nǹkan tí dẹ̀ máa ń sọ fún ọmọkùnrin yìí lélẹ̀. Àwọn ọmọ iléeṣẹ́ ṣoṣooṣoṣoṣo tó a máa gbé kiri ilẹ̀. Almost 60, a máa ṣe bí àyàngẹ̀. Òun dẹ̀rẹ̀ ń sìn, àmọ́ bí ta máa wá sí, àmọ́lé, àmẹ́bí, àmárá, àmọ́ náà. Ó lè jọ ọmọbìnrin torí ilé, ó lè jọ òun ló ṣokùnfà bó ṣe jọ ọmọkùnrin ìgbé. Ẹ wo ẹni yẹn wọn ṣe ròyìn bẹ́ẹ̀, mo ti rí wọn, she's not that kind of person. Kí ló mọ̀? Ṣé wàá sọ fún ẹ pé mo jẹ́ aláṣẹ́wó? Bó la fẹ́ wá wọn sí? Ọ́fíìsì, ok, jẹ́ ká wá wọn lọ sọ́fíìsì. Mo ti fún àǹtí ẹ̀ ní àjọ. Kí ló mú ẹ tó fún ládírẹ́sì? Àwọn èèyàn ọmọ orí èèyàn téèyàn jẹ́, ó tún fún ládírẹ́sì. Ó kì í gbọ́nà, níṣó. Auntie. Ẹ káàsán. Yes, ma. Ẹ jọ̀ọ́ mo béèrè Pajay. Pajay? You mean Mr. Williams? Yes, Mr. Williams. Sorry, ṣe appointment pẹ̀lú wọn ni. Rárá o. Sorry, wọn ò sí on sit by. Wọn ò sí on sit kẹ. Yes. But she... Never mind. Ayé burú o. Pajay o. Pajay o, ènìyàn rere. Pajay o. Pajay o, ènìyàn rere. Arẹwà ọkùnrin tó níwà tó ń tóbìnrin lọ́rùn nígbà gbogbo. Okay, ẹ ti mú àbí? Oh, very good. Now,
now nǹkan tó máa ṣe ń sìn lélẹ̀ ẹ make sure pé ẹ get gbogbo information ta ní parapata ó ṣe kókó very very important mi ì fẹ́ gbọ́ mistake o. ó ti get ẹ and now èmi á pè é later láti fún ẹ ní instruction tàbá tó máa ṣe lórí ẹ. Yeah, okay jọ̀ọ́ bá mi court kọ́ yẹn jọ̀ọ́ fẹ́ sáré gbé kọ́ yìí. Hello, okay. Báwo ni? Daddy wo? Báwo ni wọ́n ṣe mọ̀ yẹn? Ronke, calm down. A ní kò ní sùúrù. Kò tí ì le tó bó ṣe ń panic yìí. Calm down. Where exactly are you? Oh, okay. Oya dúró dè mí ńbẹ̀. Dúró dè mí níbi tó wà yẹn gangan máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí. Ronke, calm down. Fi ara balẹ̀. Má ṣe rẹ̀ léṣe o. Kò tí ì le tó yẹn. Mo ń bọ̀ wá bá yín sínsìn. Yeah, who is there? Come in. Hi. Are you Miss Tina? Yes. I'm Detective Roland. Ẹni kejì mi rẹ̀ mi. Ǹjẹ́ mọ̀ ẹni tí wọ́n ń pè ní Mr. Williams? Mr. Williams. Tí gbogbo èèyàn máa ń pè ní Pajé. Pajé. Yes. Is there any... Kí ló ṣẹlẹ̀? Is there any... A fẹ́ rí lágọ̀ọ́ wa láti fi ọ̀rọ̀ wá yín lẹ́nu wò. Fún kí ni ẹ? Wọ́n ti kidnap wọn. Kidnap? Àlàyé, àwọn ò dá náà. Àwọn ò dá, kò dájú àwọn láwọn náà. Ṣé bó ṣe lọ báyìí sí yẹn? Kò dá kí ẹ máa ṣàwọn sáré. Owó ìwà ńlẹ̀. Mo yí ṣe findings ni mo tó pé mo ti mú ní àná. Tẹ́lí mo ti ṣe findings ni mo ti gbọ́ information pa yín dáadáa. Owó ìwà ńlẹ̀ náà. Ẹ̀kúnwó yìí kárí náà. Ẹ kò sign kí ni everybody dey be happy. As we dey like this now, in the next 5 or 10 years since ẹ máa kú dànù. Owó yín kọ́ máa waste dànù ni. Kò sáyìn bọ̀dé tó máa bá yín nù. Àwọn adé wá yín báyìí. As we find like this, káwọn náà fine, káwọn náà be happy. Ẹ̀kúnwó yìí kárí náà. Just sign this document, everybody just dey happy now. Bàbá, ọmọ ìyá mi, sáwọn ò dá ni. Bàbá, àwọn ò dá. Ọlọ́run kò fẹ́. Ẹ máa ṣàrùn. Mo kọ́kọ́ pa Pajé. Aláàánú mi ní Pajé jẹ́. Ọkọ̀ kúrò torí mo ti pinnu láti lọ bẹ̀rẹ̀ okòwò kékeré kan lẹ́nu ọ̀nà ilé mi ni. Pajé ló ṣe ìsanwó iléèwé ọmọ mi. Má kí wá fẹ́ kí nǹkan ṣe Pajé. Ó ṣe wá jẹ́ pé àsìkò tẹ́yìn kúrò wọ́n kidnap. Sábàbí lásán ni ọ̀gá. Sábàbí lásán ni ẹlẹ́dàá yín tó ní ìmọ̀ kọ́kọ́ pa ẹ̀. No, kí ló ń sọ fún mi náà? Okay. Whoa. Mi ò ráyè gbọ́ nǹkan tó sọ yìí. Yes, mo understand. Well, it's okay. Go familiar right now, eh? Please, give me some time to think. Joe, eh? All right. I will call you back.
Krobo. How far? You're going around the lake on. But you have to come. You have to come. I did get the document they can get. And they can sign it. But my come prove stubborn alone. Krobo, no now. Oh, yeah, come on, Bessie, machine. Get my ye go sign kine. Oh, yeah, come on, anything can they say for a shall anything for. Let this man get this thing signed. My patient and I'm not able to do no law on me. So a lot of Krobo, no now. Look, no trust this share no taking contract here from kine. Me, they like the excuses don't for me. Get this man to sign this thing. That's don't get me in here. Because I'm they threaten me. I'm to threaten me. You know, the ball poor my bag. I could lose me now. Go need get torture to be cuckoo. But at least torture him to a level to my sign kine. That is what is important to me. Baba, waiting they mean the reason now they say just show. If you show like it's me, everything just burst at once. Baba, why? Yes, you confirm. Goodbye. Krobo, please. There's no time. Eh? All right. Sorry, shame. Go sign kini. Let me. Man. So, I'll be all one there. So, Oko Jale no. Oh, sign. Èmi mọ̀ kó lágídí tẹ́lẹ̀. Yes, mo mọ̀ kó lágídí. Pẹ̀lú gbogbo bọ́n ṣe tọ́jọ́ ẹ̀ tó. Ó kọ̀ láti sign. Àwa là ń ṣiṣẹ́. Ìwọ ló ń náwó. Ó kàn jókòó sílé ni. Àwa ń ṣiṣẹ́ ìwọ jókòó sílé òun náà wò. Mo wá ní kó sign ẹ̀. Ó kọ̀ jálẹ̀. Tí bá sign, ó ti gbígbá orókè nìyẹn. It's a win-win for you. Tí bá sign, it's a win-win for me. Tí bá sign, ó máa pa mí ni. Torí ó lè jẹ́ kí n wà láyé. Kí wá ní mo fẹ́ nu sọ pé mo sign pé company tó jẹ́ tèmi mo fún ẹ. Tí n bá sign, o ò rówó kankan. Tó wáyé pé wọ̀, kí ló máa ṣe? Bọ̀m̀bọ̀m. Kí ló ṣe é náà? Mo mọ̀ pé irun ti ń bà ẹ́ ń sìn. But fọkànbalẹ̀. Mo ti ṣe ò trust mi ni. Kò sí nǹkan tó láti bẹ̀rù ẹ̀ ìwọ má bọ̀rẹ̀ mo ti settle ẹ̀. Ṣé o mọ̀ pé tẹ́lẹ̀ mo sọ fún ẹ wípé wọ́n ti pè mí nípa àwọn external auditors tó ń bọ̀. So I was prepared. Mo ti prepare lẹ́ mo ti máa pa gbogbo strategy mi pé tán bá tiẹ̀ dé gan pé báyìí. So it's not a problem. MD ṣó dá yín lójú. Bomi ṣó trust me ni. Mo trust yín. Ṣó ṣe mọ mí ni. No. Ìwọ ṣáà fọkàn balẹ̀ mo ti settle everything. Thank you. Okay, we trust you. No problem. So we are sorted. Yeah, we are fine. We are fine. Thank you. And meanwhile, after close of work, Lenny. Yeah. MD ẹdín nìyẹn. Gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí yẹn lè rí ròsìn àbí. Oníranù ní í ṣá. Oníranù ni mí. So realize pé díẹ̀ ló ń bá sọ̀rọ̀. MD tó ti tara ìtì ẹ̀ fi yẹn lè jàre. Anyway, mo ti gbọ́ yá máa rí after work. Ó dàbọ̀. I have things to attend to in my office. Nǹkan ṣe mí. Kó lè mo tara ìtì mi. Hey! Bàjẹ́ ooo.
MD, kí la fẹ́ ṣe báyìí? What are we going to do? As the financial director of this company, the auditor has been asking me questions and I don't have answers. No, Bumi. Ali Papaji. Ali Papaji Nisin. We just have to get him to sign all the documents. Then we can tell the external auditors to get out. Because we are going to be in control of the whole thing. Well, MD, you need to act fast. What's the time? I need time. I need láti yára. You're right, because it's time, but we have to be careful. It's okay. I will think of something. Please, be fast. We do not have that much time. Be fast. I need láti wà fast about this. Ayé burú o. Bobo, ẹ jẹ́ ká waste man yìí dànù. Mo ti máa ń sọ fún ọwọ́ yìí. Brain is short. Tó bá pa máa yìí, ó lè rí kọ́bọ̀ gbàrà. So relax. Yes, because for contender, ìwọ kàn jókòó sílé ìdáwàlà ṣiṣẹ́ owó fún ẹ. Yes. So this time tí bá ti pa ẹ tán, èmi máa náwó lọ tèmi ni. Má ti jẹ owó dáadáa enough tó bí mo ṣe fẹ́. And in the end, má sá lọ tèmi. Jẹ owó. Tó bá dẹ̀ wá pa mí, kò sẹ́ni kankan tó wà láyé báyìí tá a sunkún fún mi. Mi ò lẹ́bí, mi ò lára. Àwọn tá a sunkún wọn ń dóde mi lọ́rùn. I'll be happy to join you. Salabi. Halo, Bapak. Mi lẹ́ẹ̀kan sí. Ẹ̀rù ń táyé fẹ́ sọ mí dà. Ọlọ́run ni ò gbà fún wọn. Àti ọpẹ́lọpẹ́ akíkanjú obìnrin. Pẹ̀lú ọkọ àfẹ́sọ́nà ẹ̀ náà. Àbí ọpẹ́lọpẹ́ yín náà. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run ni sá. Ní actually ṣiṣẹ́ tèmi ni. Ó yé mi, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo fẹ́ fi àsìkò yìí sọ fún yín pé Rónkẹ́ adopted daughter mi ló máa di MD company. Dúpẹ́ ara ẹni náà. Then obviously tó bá jẹ́ MD company mi, kíní kan ni màá fẹ́ kó yé Rolando. Tó bá jẹ́ MD iléeṣẹ́ mi, owó tó mo máa gbà á ju tiẹ̀ lọ. So ṣé kò ní ṣé ẹsẹ̀ ẹni máa gbọ̀n nílẹ̀ díẹ̀díẹ̀ báyìí. Tọ́sà tí ìyàwó mi wá gbowó jù mí lọ, èmi ò rí bí ẹni pé big deal nìyẹn. Àti pé pàápàá kò ń ṣọwọ́ bẹ́ẹ̀ mo trust ẹ̀. Kò ṣọmọ bẹ́ẹ̀ bí tó máa ronú pé òun fẹ́ máa overpower mi. Mọ̀ bí kò lè ṣe bẹ́ẹ̀. Ẹ sà, èmi náà dẹ̀ ní suggestion kan tí mo fẹ́ mú wa. Mo wò pé bóyá kí mi fi jẹ́ chief security irú ìtọ́ ń gbé yín yẹn kò ní sí yẹn bẹ́ẹ̀. So my eyes will be all over you. Àbí kí lẹ feel? It's a good one. Ẹ ṣe gan-an. Ẹ ṣe gan-an. Lóòótọ́ ni èmi náà mo gbà wọ́n ti bá mi sọ títí pé kí n get security but máa wọ̀ pé kò need.
unnecessary at least òun náà a lè máa gbowó láti ibì kan náà sí owó. Anyway, ohun tó ń bọ̀ lọ́nà Ọlọ́run ti fàṣẹ sí ìjọ tí Ọlọ́run ti sọ pé òun fọwọ́ sí ni kò sí nǹkan tó máa yẹ kò sí nǹkan tó lè yẹ gbogbo ìnáwó gbogbo tó wà ẹ̀dá mi da ẹ̀dẹ̀ mọ̀ tẹ́lẹ̀ pé kò sí wàhálà a ṣe máa sọ yẹn it's alright. Then again ọ̀rọ̀ pé tó máa cater tó máa ṣe cake and everything a ní international reputable caterer in the house. Tó bá di side kan nígbà kan tí ó dà pé orí ló ń fọ́ anybody a ní doctor in the house. Àbí ewé ṣe àwọn ọmọ yìí ṣá àbí kà má gbàgbé ra lọ wo oúnjẹ o. Ẹ pẹ̀lẹ́. Roland. Ẹ ṣé gan ni sir. Ẹ ṣé gan, mo really appreciate. No. Ẹ ṣé gan. Ọkọ ìyàwó. Sir. Ẹ ṣé gan ni sir. Mo really appreciate what ẹ ṣe. God bless you so much. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣé gan ni. Roland. Sir. Sórí Ronke. Ó jẹ mí lógún gan. Mo ti lose àwọn èèyàn tí ó dí àsì mi. I don't want to lose her. I want her happy. So, bá mi tọ́jú ẹ dáadáa. 100% sir. She's covered. Ni Wúrà jẹ́ onínú fùfù. Ó wà lára àwọn tí ó máa worship ní chapel wa bí báyìí. Kí ló wá dé tó parọ́ pé last week Sunday lórí last? Tó bẹ̀rù. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa àti ẹ̀ ní àárọ̀ Saturday tí ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀? I will tell you the truth. Ha! Ẹni tí ó rà á jẹ́ ń bẹ̀. Máa fi lákàlàkà. Ẹnu àgbà. Ẹ lè wo fún Wúrà. Yes. Gbogbo recording yẹn ló wà ń bẹ̀. Nǹkan tó mú ẹ parọ́ in the first place. Definitely you know something about her. Jesus Christ. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Justice must prevail.